ọmọ o èèpẹ̀ dàgbà o ọmọ o èèpẹ̀ dàgbà kékeré jòjòló làlá kan ni ọmọ o èèpẹ̀ dàgbà o Ayọ̀mídé tún ti lé lọ́dún ọmọ o èèpẹ̀ dàgbà o. Ẹ bá mi pè é kó gbà o Àkànní o. Ayọ̀mídé ilé ló bá wà kówó òde òkú ọdún. Usman ó máa kílẹ̀ yẹ òkú ọdún òkú yèdún mo pọ́dún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe. Bàbá rẹ̀ bí n ló pè mí sórí aago. Akínlẹ̀yà Bíọ́dún Ibrahim ó ní pé ọbí ọlọ́gbọ́n ẹrú ó ní pé ọbí ọlọ́gbọ́n ìwà ọ̀fà. Usman Àkànní o Ayọ̀mídé ó ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìṣòro pọ́jọ́ ògbó. Obì àbíkú dànù lórí rẹ̀ kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ojú rẹ̀ oníríbi ó ní kú máa wò bí rẹ̀ lójú. Wọ́n pẹ́ gúnnugún èkúléwé ìran àkàlàmọ̀gbẹ́sà láìmọ̀ lẹ́gbẹ̀rún ọdún láyé. Usman Àkànní Ayọ̀mídé mo pẹ́ wàá dàgbà wà dògbò lórí ilé àwọn bàbá tó bí ọlọ́mù ó ní kú ní rèwerèwe. Ọmọ lọ́la ẹni ọmọ làfíìsà àgbèjára ọmọ ni ẹ̀tọ́ ẹ má máa ṣera sọ aṣọ àgbo ọmọ nídìí bàbá. Ọmọ Akínlẹ̀yẹ ni mò ń pè rí lọ́wọ́ òkú ọdún òkú yèdún ọdún rẹ̀ ló mọ báwọn ṣe. Wàá gbó bí orógbó ti ń gbó wàá tọ́ bí igi àlọ́yè wàá wá dàgbà bí ara àgbà ń ní ọlọ́run oníjó kanjúkú. Láṣọ bá dání wáyé Akínlẹ̀yẹ Bíọ́dún Ibrahim onímọ̀ sáré rẹ̀ lágbára ọlọ́run wọn bá. Kò sí bá Akínlẹ̀yẹ bá ti pẹ́ nílé ayé tó kò ní mọ̀ bójì ọmọ ló ṣe ní wá mọ̀ ṣe kí ọmọ òun. Àkànní o Ayọ̀mídé Usman ọmọ Akínlẹ̀yẹ ó wádìí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ Olúpọ̀ láyé ìlú níyàn ọmọ alẹ́ tẹ́tẹ́ mọ́ òmùjọ ọba máa fa làlàjọyè máa jẹ. Èmi sọ Olúpọ̀ pẹ̀lẹ́ kí n lówó. Àkànní o mo sọ Olúpọ̀ pẹ̀lẹ́ kí n bímọ. Èmi sọ Olúpọ̀ pẹ̀lẹ́ kí n tajà kí n jèrè. Káyé mi tòrò bí omi òwúrọ̀ tòrò bí omi ìyálẹ̀ta. Olúpòpòpò bí ẹni pọ̀ya. Òpèrè ọwọ́ kan òwe òpèrè ọwọ́ kan gúsí. Ó tọ́ ya jẹ láàlẹ́ ọ̀yún. Ọ̀yádọ́lú ọ̀yá pékélé fọ́ba. Kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé ra. Ràkúnmí lọ yágùn délé epo. Ẹ̀sìn ọlọ́yẹ lọ yágùn délé òyì nílé bàbá tó bí ọlọ́mọ. Ó ti wá sọdún èyí náà wá ṣe tẹ̀mí sí Usman Àkànní Ayọ̀mídé. Ọmọ Akínlẹ̀yẹ èèyàn kì í nílé bàbá kọ́ mọ̀mọ́ nílé yeye tó sọ lọ́kọ rẹ̀ wá sílé ayé. Ọmọ Olomu apẹ̀rán nìyí nílé mọ̀mọ́ rẹ̀. Ọmọ lọ́rọ̀ agogo àsìngbà tí bẹ́ẹ̀ lọ́nà tómú. Èwú yẹn wá dọ̀mù wá dọ̀tún. Àṣẹ̀ṣẹ̀gún yẹn wá dọ̀mù wá dọ̀tún bá ń tẹ́. Ìwọ́jọ tún Àkànní o mẹ́wù dẹ̀mí. Sẹ́wù yẹn àgbà yìí nílé mọ̀mọ́ rẹ̀ ni. Ìjòwú yẹn ló dìjà lómù níjọ́sí. Nísọ mọ̀mọ́ yín dó lówó. Nísọ wọn dọ̀ lọ́mù. Òmù mo sí ọmọ àbò roko là. Elé mo sí ọmọ àbò roko ní owó lọ́wọ́. Ìrókò mo sí. Olóhùn oníjà àríná mọ́. Ọ̀rọ̀ mo sí. Olóhùn oníjà arógun mọ́. Ọmọ agbìjòmù kalẹ̀. Ọmọ ọmọ Olomu apẹ̀rán ọmọ lọ́rọ̀ agogo àsìngbà tí bẹ́ẹ̀ lọ́nà tòmùtòmù. Ó kárẹ̀ láyé adára lẹ́wà ọmọ ni mò ń pè rí hun. Ọmọ lárí dùnnú ọmọ lódodo ẹni láṣẹ Olódùmarè. Usman Àkànní Ayọ̀mídé mo pọ̀ ọmọ nírí ìdààmú òní dé bá ọ. Wá lékún nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye nínú ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ wá dìrú àdìgbà máwọn òbí rẹ̀ lọ́wọ́. Elédùmarè wá nípa ọlẹ́kùn. Bàbá rẹ̀ lónìí wá mọ̀ kí ọ. Akínlẹ̀yẹ Bíọ́dún Ibrahim lónìí wá mọ̀ kí ọ dáadáa. Aládùúkẹ́ mo ń jẹ́ apẹ̀sà bí ẹni láàyìn. Àkànní o Ayọ̀mídé Usman ọmọ Akínlẹ̀yẹ àṣeyìí sàmọ́dún o.